èèmọ̀ lukutu pẹ́bẹ́ Yàyà Gàmbàrí tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mallam Yusuf Adépọ̀jù. Ọ̀rọ̀ náà ní agbára o, kódà ọ̀rọ̀ náà kọjá kàyéfì, ó kọjá tí ẹ wò ó, Yorùbá bọ̀ wọ́n nẹ́nu oníkànlá àti gbọ́pọ̀n òun. Ẹgbọ́n tó ṣẹlẹ̀, àṣírí náà tú gbangba, ó tú fáyé ni o. Lẹ́yìn èyí, ẹgbọ́n tí Yàyà Gàmbàrí tó tún sọ nípa ara rẹ̀ lórí ọ̀rọ̀ Mallam Yusuf Adépọ̀jù. Ẹ wá nǹkan fìdílé, mọ́ bá mi ká lọ. Salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Ẹ jọ̀ọ́ tó yọ Ọlọ́run, mo fi Ọlọ́run bá bẹ̀ yín, ẹ jọ̀ọ́ torí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ẹ bá mi bẹ̀ Mallam Yusuf kí wọ́n jọ̀ọ́ tó yọ Ọlọ́run. Wallahi tallahi, mo really jẹ kábàámọ̀. Mo fi bàbá wa Adépọ̀jù mo fi bẹ̀ wọ́n kí wọ́n jọ̀ọ́ tó yọ Ọlọ́run, kí wọ́n jọ̀ọ́ tó yọ Ọlọ́run. Mo fi ìfẹ́ tó ní sí bàbá wa Adépọ̀jù mo fi bẹ̀ wọ́n kó jọ̀ọ́ tó yọ Ọlọ́run. Wallahi tallahi, bí mo ṣe wà ń sìn yìí, ìyìnlẹ́ nìkankan bí wọ́n arrest mi, kò sẹ́ni tí ó gbà mí. Wallahi lazim, mi ò lẹ́nì kankan torí pé mi ò sí lẹ́yìn anybody. So ìyìn láwọn ẹnìkan tẹ́lẹ̀, òun ni pé bóyá mo ti ẹ̀ léyàn tó lè gbà mí, ṣùgbọ́n nísìnyí mo ti dá wà, ìyìn lẹ́nì kankan tó lè gbà mí. Wallahi mo fọlọ́run bá tó lẹ̀ mí búra, kò sẹ́ni bọ́dì tó lè gbà mí. Kó jọ̀ọ́ tó yọ Ọlọ́run, kó jọ̀ọ́. Mi ò dẹ̀ ní ever and ever disappoint, mi ò dẹ̀ ní lose opportunity yẹn. Kí wọ́n jọ̀ọ́ tó yọ Ọlọ́run. Mo fi títóbi Al-Qur'an mo fi bẹ̀ wọ́n, mo fi Ànábì Muhammad sallallahu alayhi wa sallam mo fi bẹ̀ wọ́n, mo fi ìyá wọn, ìyá dáadáa mo fi bẹ̀ wọ́n, mo fi bàbá wa Adépọ̀jù náà kó ló bá wa ṣàlékún kẹ́ wọn, mo fi bẹ̀ wọ́n kó jọ̀ọ́ tó yọ Ọlọ́run. Mo fi àwọn ọmọ wọn tí wọ́n bí nínú náà mo fi bẹ̀ wọ́n kó ṣírò mi mọ́ àwọn ọmọ wọn kó jọ̀ọ́ tó yọ Ọlọ́run, kí wọ́n jọ̀ọ́ tó yọ Ọlọ́run. Mo fọlọ́run bá bẹ̀ wọ́n. Sheikh, ẹ jọ̀ọ́ tó yọ Ọlọ́run, ẹ bá ń bẹ̀ wọ́n kí wọ́n fi gbà. Ẹ jọ̀ọ́ tó yọ Ọlọ́run. Ṣé rí Yorùbá máa ń pòwe, wọ́n sọ wípé èèyàn kì í búra fún ẹni tó bá máa sín. Ẹ jẹ́ n sọ tọ̀rọ̀ fún yín. Ṣé bí mo ṣe wà yìí, ẹ máa rí wípé mo ti drag ọ̀rọ̀ àwọn Ọ̀pọ̀nlọ́mọ Àfà Saheed ni, mo ti drag ọ̀rọ̀ wọn, mo ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn, ṣe máa rí pé ó ti pẹ́. Àìsọ̀rọ̀, àìdíràgì Àfà Saheed mọ́, àìdíràgì àwọn kọ̀ọ̀kan mọ́ ló mú wọn jáwọ́ kúrò lọ́rọ̀ nípa wọn ní support wọn lórí kéèsì. Torí wàhálà kan ṣẹlẹ̀ nígbà kan láàrin Ọ̀pọ̀nlọ́mọ àti Àfà Saheed. So lórí àwọn péjì yẹn wọ́n ń fa wàhálà, gbogbo ìgbà yẹn mo wá dákẹ́, mi ò dá sí, torí pé mi ò fẹ́ wàhálà lọ, mo fẹ́ yọra mi kúrò nínú wàhálà, mi ò dá sí. Gbogbo àwa dá sí yẹn, kí n sọ̀rọ̀, kí n ṣe gbá, kí n defend. So mo rárá jáwọ́, mo rárá yọra mi, ìsọ kankan mọ́. Wọ́n wá rí wípé àwọn ò rí mi pàṣẹ fún, wọ́n dẹ̀ rí pé àwọn ò rí mi control. Tó bá ní kí lọ ṣe fídíò kan yìí ní dáhùn mọ́, tó bá ní kí lọ support kíní kan yìí ní dáhùn, láti bẹ̀ ló fi di pé wọ́n ń bínú. Ẹ máa rí pé kò sí kankan tó ṣẹlẹ̀ lórí mídíà kó ní pa Ọ̀pọ̀nlọ́mọ tí mo defend ẹ̀ wọn, ẹ lè rí láyé. Ọlá gbogbo issue nǹkan yẹn ló fà á tí wọ́n fi jáwọ́ kúrò lórí kéèsì wípé wípé nǹkan táwọn fẹ́ ni ò ṣe mọ́, so àwọn ò lè máa náwó lé mi lórí mọ́. Wallahi, so bí Mallam arrest nísìnyí, ìlẹ́nì kankan, wallahi tallahi. So àìmá drag Àfà Saheed mọ́, àìmá drag àwọn èèyàn kankan mọ́ tó tí wọ́n ní issue pẹ̀lú yẹn ló fà á tó fi sọ pé èmi náà mo ní láàfin tí mo fẹ́ lò. Ẹ lè máa sọ pé kí n máa drag àwọn ọmọdé yìí lọ títí bẹ́ẹ̀ yẹn. Nǹkan tó fà á nìyẹn tó fi já, tó fi sọ pé àwọn ò support mi mọ́. Ẹ jọ̀ọ́ tó yọ Ọlọ́run, mi ò lẹ́nì kankan báyìí àfi Ọlọ́run. Mi ò dẹ̀ fẹ́ fira mi, mi ò fẹ́ drag anybody. Ìkí àwọn Mallam Yusuf Adépọ̀jù drag anybody, ìyìn iṣẹ́ ní tì mọ́. Mo fi ilẹ̀ tí máa wọ̀ sùn búra, mi ò rí Mallam rí láyé lẹ́yìn orí mídíà. Èmi àti wọn ṣe mistake sọ̀rọ̀ orí. So ẹ rí pé irú ẹni bẹ́ẹ̀, ẹni tí yóò pàdé rí, tí yóò pàdé rí, tí yóò jọ sọ̀rọ̀ yìí, kí wọ́n wá include irú ẹni bẹ́ẹ̀, pé irú ẹni bẹ́ẹ̀ wà nínú àwọn tó kidnap òun. Ọ̀rọ̀ ńlá ni. Kódà bí yóò tọrọ àforíjì láyé gan, Ọlọ́run á bínú séyàn. Wallahi. And then immediately
nígbà táwọn pípín yẹn wà lórí kéèsì mi nígbà ọ̀rọ̀ kéèsì mi tó wà lóṣogbo àwọn ni wọ́n wà lórí ẹ̀, àwọn ni wọ́n ń bá mi gba lọ́ọ̀yà, àwọn ni wọ́n sponsor kéèsì yẹn. So nǹkan tó bá ní kí n ṣe òun ni màá ṣe. So mi ò ní choice. Àwọn ni wọ́n gbé petition tó fi lọ gbé petition lọ sọ́ṣàgbọ́n, mi ò mọ̀. Àwọn tó kọ petition mi ò mọ̀. Mo kàn ṣáà mọ̀ pé wọ́n kọ petition dé, wọ́n dẹ̀ fi orúkọ Málàmù sí i lórí pé wọ́n kidnap mi. Ṣùgbọ́n nígbà yẹn mi ò lè sọ̀rọ̀ pé rárá o kó má fi Málàmù, mi ò lè sọ̀rọ̀ tó yé màdí Málàmù pàdé rí àṣẹ ní tì. Àfọ̀sá ìdí gan ò kidnap mi. Wọ́n ò kidnap mi ibi tí mo ìgbà tí mo fẹ́ kúrò nílé lọ bá wọn, àwọn ọmọ mi mọ̀, dádì mi mọ̀, family mi mọ̀. So ṣé kidnap ni Ọlọ́run ṣàánú, Olúwa ti kó ọ̀ràn tó ṣe kékeré, Olúwa ti kó síbẹ̀ lọ́rùn tó ń ṣe ọ̀ràn kékeré wàláhì. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ bá ń bẹ̀ wọ́n kó fi gbà o torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ o. Ọ̀fọ̀ náà bá bẹ̀ yín o. Ibi tẹ́yìn náà bá dé láyé, ẹ máa bá láàánú pàdé o. Ẹ jọ̀ọ́. Ẹ ṣàánú mi lórí eléyìí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ o. Wàláhì kó jẹ́ pé orí eléyìí kan lẹ́ bá ṣe fún mi láyé mi ní gbàgbé yín, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Èmi ni mi ò ṣe nǹkan tí wọ́n fẹ́ mọ́ ni wọ́n fi láwọn yọwọ́ kúrò lórí kéèsì mi. Èmi ni mo ṣe nǹkan tí wọ́n ò fẹ́ mọ́. Nǹkan tí wọ́n fẹ́ mi ò ṣe. That is why wọ́n fi jáwọ́ kúrò lórí kéèsì mi. Ìgbà tẹ́mi dẹ̀ rí wípé ẹ̀wọ̀n lélẹ̀ níwájú mi yìí tí n bá sì lọ sẹ́wọ̀n tọ̀ future mi báwo ni fẹ́ ọmọ kékeré sí ni mi, ọmọ ọdún mélòó ni mí, ọmọ 21 years, ọmọ 22 years, mo ṣe ń lọ sí 22 ni nígbà tí bàbá ṣẹ̀wọ̀n ní àdúgbò pẹ̀lú èjì lé ọmọ kékeré ara mi báyìí. So àtìgbà yẹn ni mo di kan wàláhì. Even nǹkan tí mo ṣe yẹn gan mo risk ẹ̀mí mi gan, mo risk ẹ̀mí mi pé ó yàyà mi ò kéré mọ́, mo ti ń dàgbà, dá dúró, yọ ara ẹ kúrò lẹ́yìn àwọn ènìyàn. Ibi tó tì ẹ lọ yìí kò ní lálẹ́, nǹkan tó máa já sí fún mi lọ́la. Òun ni wọ́n ṣe yọwọ́ o. Èmi ni mi ò ṣe nǹkan tí wọ́n fẹ́ mọ́. Mo dẹ̀ ti kúrò lọ́dọ̀ wọn pátápátá. Táyì sọ lè rí mi anybody wọn ò lè rí mi control. Mo ti kúrò lẹ́yìn wọn wàláhì àti wọn ò lè pàṣẹ fún mi, wọn ò lè control mi mọ́. Torí ẹ̀ ni wọ́n fi jáwọ́ kúrò lórí kéèsì èmi àti ẹnjìníà. Wọ́n fi sọ pé àwọn jáwọ́ kúrò ń bẹ̀. Nǹkan tí wọ́n fẹ́ mi ò ṣe mọ́, nǹkan tó ní ṣe mi ò ṣe mọ́. Nǹkan tó fà tó fi kú tó fi èmi náà dẹ̀ ṣe kí ni mo risk ẹ̀mí mi, mo di kan ní pé rárá mo ti ń dàgbà, mi ò kéré sí, mo ń dàgbà sí ni. Mo ṣe di kan pé àní wo jẹ́ yàyà dáwà àbí bí ibi tó ń tì mí lọ yìí wọn ṣoore fún mi. Kì í ṣe pé bóyá wọ́n fún mi ní scholarship kí lọ sí ilé ìwé àbí wọ́n fún mi scholarship lọ rí kí ó àbí wọ́n ra nǹkan gidi kan fún mi, kò sí nothing. Wọ́n kàn tì mí irọ́ ṣáà rí mo ń dàgbà sí ni. Mo ṣe di kan mo fi kí ẹ̀mí mi pé dá dúró, yọ rẹ̀ àìṣe nǹkan yẹn mọ́ ló mú wọn yọwọ́ kúrò lórí kéèsì yẹn. Tí bá jáde lónìí tí mo kó bo Àfà Saheed, tí mo kó bo Málàmù, tí mo kó bo gbogbo àwọn tí mo ṣàjáde, tí mo drag àwọn tó ń fẹ́ kéèyàn drag yẹn wàláhì lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa jáde lórí mídíà padà wípé àwọn kéèsì Àgànbàrí àwọn ṣì wà lórí ẹ̀. But èmi ni mi decide pé rárá mi ò kéré mọ́, mo ń dàgbà sí i. So kí Málàmù jọ tó yọ lọ́hùn kí wọ́n forí jì mí o. So èmi àti Málàmù àpàdé rí, ìrìn wọn rí, àjọ sọ̀rọ̀ rí. Báwo ni ìwé ẹni bẹ́ẹ̀, báwo lè ṣe máa include ìwé ẹni bẹ́ẹ̀ sẹ́ni tó kidnap èèyàn tó bá ṣe pé bóyá èèyàn gan fi àlìkìyámọ̀ ẹ̀ ṣeré, èèyàn fi àlìkìyámọ̀ rẹ̀ takáìtì. Ṣùgbọ́n Ọlọ́run ọba lè dá mi, ó rí mi pé ìmọ̀ but mo fojú ara mi rí petition yẹn pé ó kọ́ Málàmù wà ń bẹ́ẹ̀. Bí mo dẹ̀ ṣe rí petition yẹn àti ìgbà yẹn ẹ̀rù ń bà mí pé Málàmù yìí. Ṣùgbọ́n ọlá pé ìgbà yẹn mo wà ní ọ̀dà wọn. Nǹkan tó bá ní kéèyàn ṣe yẹn gbọ́dọ̀ ṣe. Ó fi di pé Olúwa wá lọ parọ́ mọ́ Málàmù lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Olúwa lọ parọ́ mọ́ wọn ni, ìyẹn ló rọ́ọ̀pù wọn ni wàláhì. Kọ́jọ tó yọ Ọlọ́run. Ẹ̀bẹ̀ tí mo ń bi Ọlọ́run ni pé kọ́lọ́run jẹ́ kí Málàmù yọ́nú sí mi pátápátá. Wọ́n yọ́nú sí mi délẹ̀. Nítorí pé tó o bá yọ́nú sí mi délẹ̀, ọjọ́ àlìkìyámọ̀ ńkọ́. Ẹni téèyàn ò pàdé rí bẹ́ẹ̀ jọ sọ̀rọ̀ rí
kéèyàn dẹ̀ parọ́ mọ́ pé ó kidnap yẹn ha tí ó bá kí n ṣe pé málàmù jẹ́yàn ńláńlá ṣé yóò ti rán wọn lẹ́wọ̀n ẹni tí èèyàn ò pàdé rí o kéèyàn ò jẹ́ sọ̀rọ̀ rí o kéèyàn dẹ̀ sọ pé ó kidnap yẹn tó bá já sí wípé málàmù kì í ṣèyàn ńláńlá ni ó lè rán yàn lẹ́wọ̀n èèyàn ti rán táwọn lẹ́wọ̀n tó bá kọ̀ sọ pé àwọn kọ̀ foríjì mi pé àwọn kọ̀ foríjì mi lásán pé àwọn kọ̀ yọ kéèsì màá sì ní problem níwájú Ọlọ́run tó bá foríjì mi lórí kéèsì pé àwọn tẹ̀ foríjì mi lórí kéèsì o nípa àwọn yọ kéèsì o lọ́dọ̀ Ọlọ́run kan ṣùgbọ́n àdúrà tí mo gbà ní k'Ọlọ́run jẹ́ kí wọ́n foríjì mi dénú délẹ̀ kó yọ lọ́kàn wọn torí tó bá yọ lọ́kàn wọn pátápátá lọ́lọ́run á fi foríjì mi torí ìrẹ́ téèyàn pamọ́ wọn ká léèyàn ordinary èèyàn lèèyàn bá lọ parọ́ mọ́ bẹ́ẹ̀ ó ti wọ́n ń tàn lẹ́wọ̀n wàláì lẹ́ni téèyàn pàdé rí ẹni táàjọ sọ̀rọ̀ rí tí ò mérí tí ò mọ kéèyàn dẹ̀ di àdúró rọ́bẹ̀ yẹn mọ́ lórí ó léwu níjàlè kí a mọ̀ ó léwu níwájú Ọlọ́run máa bì yẹn àdúrà tí mo gbà ní k'Ọlọ́run jẹ́ kó yọ́nú sí mi délẹ̀ o k'Ọlọ́run jẹ́ kó yọ́nú sí mi délẹ̀ o tó bá kọ̀ sọ pé àwọn kan dáríjì mi lásán àwọn arrest mi mọ́ ó sì kù níwájú Ọlọ́run táyé gan ẹ̀wọ̀n pé kéèyàn gbàdúrà kéèyàn jẹ́ ìyàtàyé ó pè ju kéèyàn ti lọ jáde kí á mọ̀ lẹ̀ kéèyàn jẹ́ àlàyé kó lọ jáde kí á mọ̀ k'Ọlọ́run ṣàṣàánú mi k'Ọlọ́run jẹ́ kí wọ́n foríjì mi délẹ̀ tí wọ́n kọ̀ wọ́n pátápátá tí màá fi rà foríjì lọ́dọ̀ Ọlọ́run náà. My brother ṣe rí ẹlòmíà sì rò pé bóyá mo ṣì wà lọ́ndà àwọn kan lọ́mọ ni ẹlòmíà think pé mo ṣì wà lọ́ndà wọn ṣe rí nígbà míì téèyàn bá ń jà nígbà míì ayé ò ní máa burú tí wọ́n ṣe fẹ́yàn téèyàn fi ń jà wàláì gbogbo ayé ń sìn wọ́n sọ pé málàmù àrẹ́sì làwọ̀jà málàmù àrẹ́sì tàmàdò wọn ò máa burú tí wọ́n ṣe fún málàmù tí málàmù fi ń gbégbèsè ẹ wo títèmi àti case study títèmi yẹn ní agbára at least nígbà yẹn wọ́n make a move láti arrest malam gbà yẹn assume pé malam wà mọ́ yẹn wọn lẹ́sẹ̀ ṣé bó ṣe máa arrest wọn nìyẹn lórí nǹkan tí wọn ò dẹ̀ mọ̀ sí lórí nǹkan tí wọn ò mọ̀ nípa ẹ̀ lórí nǹkan tí ò kún wọn lẹ́sẹ̀ tí ò sọ ẹni ẹ̀ wá wò tí malam bá wá gbé mi sìn assume pé malam ti arrest mi sìn àwọn èèyàn ẹlòmíì lè jáde pé malam ó ti arrest Yahya Gambari o wọ́n fìyà jẹ wọ́n ń ṣèkà o wọn ò ní mọ̀ nǹkan tèmi ṣe wọn ò ní mọ̀ pé mo ti ṣe ẹ̀ṣẹ̀ mo ti wùwà tó ní agbára lóòótọ́ kò ń ṣọ̀kan mi ló ti wá o wọ́n tì mí ṣe ní o but ẹni tí wọ́n tì ṣe nǹkan tóun náà dẹ̀ ṣe òun náà lẹ́sẹ̀ lọ́rùn torí nígbà tá a dé station lọ́jọ́ yẹn ní Alágbọ̀n wọ́n ní kí n máa sọ wípé málàmú àná àwọn tó kidnap mi wọ́n ní máa sọ police station pé wọ́n gbébọn sí mi lórí wọ́n ní dandandandan kí n tẹ̀lé àwọn pé tó fi gbé mi lọ tó fi kidnap mi kankan wọ́n ṣe gbá wọ́n ṣàwò ṣé mọ̀ ìbọn tún include mọ́ ọ̀rọ̀ yẹn tá à ń sọ fáwọn ọlọ́pàá tí mo ti fáwọn ọlọ́pàá táwọn lọ́ọ̀yà sọ pé kí n máa sọ táwọn gbogbo wọn ní kí n máa sọ ẹ̀yìn ẹ̀ wò àsìkò pé bóyá wọ́n lọ rí málàmù gbẹ̀ngbà yẹn mọ̀ pé wàhálà ńlá ni so kọ́ wá padà wá arrest mi sìn ọ̀yàn máa sọ pé málàmù ṣe kà fún ẹ wo ìkà tèmi ti fẹ́ ṣe fáwọn lábẹ́lẹ̀ wàláì mo regret o wàláì tàlá mo regret o mo jẹ kábàámọ̀ gan mo regret.